apèdè bí ẹni jẹṣu queen láàfin apèdè àrà mo tútù dé sí gbàgede mo fẹ́ pèdè bí ẹni jẹran bá a bá sùn bá a bá jí ó tọ́pẹ́ o ká má tún sọ wípé ká wá mọjọ́ bí ẹni ọpẹ́ ńlá ló yẹ ká dá o Benjamin èyí tọ́pẹ́ ó tún dọpẹ́ lọ òwò torí iṣẹ́ oríran mi lèmi ṣe ọ̀nà orílàlẹ̀ lèmi tọ̀ Olúwaṣeun Benjamin ọmọ Oguntimilehin ló lọ́dún òní o mo tuntun dé sí gbàgede olówó orí Olúwatósìn akíkanjú ọkùnrin adúmáradá ńlẹ̀ o ọmọkùnrin rọpọ̀tọ̀ ẹ̀yin fún jọ̀wọ́ lèmi kí o ẹkùn ọkọ̀ òkè ọkọ̀ tó ṣe é fi yangàn láwùjọ lèmi bá ròde Olúwatósìn láya tó mọ iyì ọkọ ló pẹ́ fún ìlàáfin ló ní kí n máa kí ọ kí n máa kẹ́ ọ́ o ó ní àyájọ́ òní ní sọdún ọjọ́ olólùfẹ́ òun àtàtà olówó orí Olúwatósìn happy birthday to you sir bàbá ìsìkẹ́lì bàbá Abigail bàbá Emmanuel bàbá Diamondi oyè ajẹ́ ń tọkọ̀ létí o kí n délé bàbá tó bí ọlọ́mọ gangan ìpẹ́tù Ìjẹ̀ṣà ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ ọmọ Ìlọ̀dọ̀ ẹkùn ọmọ ẹrú sọ̀bọ̀dá ọmọ òpópó lọ́dà ọmọ ẹkùn ọmọ wá ọmọ abòkún o ọmọ lọ́pòpó òbí lọ́dà lọ́pòpó ọmọ olóṣùpá tẹ̀yìn gàlà ọ̀ṣùpá kẹ̀ẹ́ràn rárá rúrú ọmọ olóró dùdù àírè orókọ kẹ̀ẹ́ ṣàánú ọ̀ni ùlọ̀dà ni mo bọ́ ìrè mẹ́mọ̀ parí mi dá o ó yẹ jẹ́ ń túbọ̀ délé ìyá rẹ̀ ọmọ ẹlẹ́ni ẹ̀tẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ Ìjẹ̀ṣà abẹ̀mí ọmọ olóbì tó pọ̀ bébí nílé ìyá rẹ̀ ni ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiri wọ́ ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiri wọ̀ obì tó fẹ́ tẹ́ni àwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹ́ni àwọ̀ sínú ikú ẹyẹ búburú aró ń fi jẹ díẹ̀díẹ̀ lóbì ń bá wọn wọ̀ lókìtì ẹ̀gbọ́n Olúwaṣeun kó ogbó bí olúgbógbó tiri gbó kó ogbó bí olúgbógbó tiri gbò àwọn ọmọ rẹ àti aya rẹ lọ́pẹ́ fún ìlàáfin náà ní kí n mọ̀ kí ọ ní gbèjégbèjọ all estimating staff both Nigerian and abroad wọ́n ní mọ̀ kí ọ̀pọ̀ òkú ọdún àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣèmí ọ̀ọ́nì pẹ̀dí láíláí o nínú eégún ni mọ̀rìwò gbé ṣọlá ọlá rẹ kò ní dín bẹ́ẹ̀ ni kò ní rẹlẹ̀ láíláí o ìdágìrì kankan kò ní jámọ́ lẹ́yìn ejò lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n látàrí èdè ọmọ tiẹ̀ èrè lobìnrin jẹ́ lágbo ọjà ọlọ́jọ́ ìbí èrè ní tiẹ̀ nínú pákálà ó ti ń yọrí o nínú ìgbàgún ni mọ̀rìwò ti ń ṣẹ̀ṣọ́ ojoojúmọ́ lẹni ní mọ̀ ń ní ọmọ ní sí ni